àwọn ọmọ kéékèèké nílẹ̀ Yorùbá kékeré ni wọ́n ti ń kọ́ wa láṣà bí wọ́n ṣe ń bọ̀wọ̀ fágbà, bí wọ́n ṣe ń sọ̀rọ̀ láwùjọ. Kékeré ni wọ́n ti jẹ́ á mọ̀ wípé ọ̀rọ̀ a máa fúnni láṣọ iyì, ọ̀rọ̀ a sì máa gbaṣọ iyì lára èèyàn. Kékeré ni wọ́n ti jẹ́ á mọ̀ wípé ẹnu ọmọ ọ̀gbà ìyá mi pàdí mọ́. Kí ni àbábọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ? Lórí ọ̀rọ̀ funny thinkers àti aládùn. Kò séyìí tí mo mọ̀ nínú àwọn méjèèjì rí. Pèdèpèdè broadcaster presenter ni mí, mi ò kì í ṣe bloggers. Ìdí nu tó fi jẹ́ pé àwọn òótọ́ ọ̀rọ̀ tó korò ó máa ń ṣẹlẹ̀ lórí ètò tiwa. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ kinní kan fún yín. Agbára pọ̀ lórí ahọ́n. Power of the tongue. Gbogbo ohun tẹ́dá bá ń ṣe láyé, kó rò ó kó tó sọ, kó kọ́kọ́ rò ó sí ọpọlọ, kó gbé sọ́kàn, kó rò wípé tí tòun bá sọ tán, ṣé ọ̀rọ̀ tóun fẹ́ sọ yìí ṣé kò ní gbaṣọ iyì lára òun. Ó bá mi wí, ọbẹ̀ ẹ̀ wí. Ọ̀rọ̀ tí wọ́n ní àwọn méjèèjì yìí tí wọ́n sọ sí olóyè Sunday Igboho ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. Yàtọ̀ fún pé wọ́n súnmọ́ olóyè Sunday Igboho, kò tọ́ sí wọn láti sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá rò ó wípé ẹ jẹ́ ká bá bàbá wa sòótọ́ ọ̀rọ̀, ọ̀nà tí wọ́n máa gbà bá bàbá sọ, wọ́n á kọ́kọ́ rí olóyè Sunday Igboho bíi bàbá tó bí wọn lọ́mọ, àkọ́bí ìyá àti bàbá wọn. Inú mi dùn fún kinní kan. Wọ́n ní màmá aládùn, mo rí lórí social media, ìyá dáadáa, ìyá lálùbáríkà. Wọ́n ní wọ́n jáde. Mo fi ẹ dákun, mo fọlọ́run bẹ̀yín, mo fànà bí bẹ̀yín, mo fi kúnlẹ̀ abiyamọ bẹ̀yín, mo fọlá ọmú méjèèjì tẹ́ mú lórí lọ́mú láyàyà yín, mo fi bẹ̀yín. Ẹ ṣàánú mi, ẹ̀yin ló ní kò lẹ́nìkan. Ẹ dákun, ẹ bá ń dáríjì, ẹ jọ̀ọ́, orí ìkúnlẹ̀ mọ̀ wáyé, ẹni dààmú. Bàbá wa Sunday Igboho, ẹ bá ń dáríjì, ẹ jọ̀ọ́. Ọmọ àfibírí sókè wò ni ọmọ àfibírí sókè tọ́jú. Wàhálà ní fún àwálé kò gbogbo wálé kò gbé kankan wálé. Bírí sókè mi tọ́ wọn. Ẹ jọ̀ọ́ bàbá wa Sunday Igboho, ìbá ti dọ́dọ̀ yín láàárọ̀ ìwọ́n l'Àbújá lẹ wà ní. Ìní ò jẹ́ kí n wá. Alhaji Adémàsí wa gbé mi láàárọ̀ ìdájí, wọ́n jí dọ́dọ̀ mi láàárọ̀ yìí. Ẹ dákun torí Ọlọ́run, mo fọlọ́run bẹ̀ yín ni. Bàbá rẹ̀ gan bẹ́ẹ̀ bí títí ń gbọ̀n báyìí, bàbá rẹ̀ 120 ní arúgbó bàbá rẹ̀ náà bá tẹ̀lé mi. Ẹ jọ̀ọ́ mo fọlọ́run bẹ̀ yín o, mo fọlọ́run bẹ̀ yín o, ẹ̀yin náà lẹ́wọ̀ o, ẹ̀yin lẹ́wọ̀ aládùn ẹ̀yin bàbá rẹ̀ o, ẹ̀yin ni mo bí fún o, bàbá rẹ̀ ti dàgbà. Ẹnu lé ọ̀rọ̀ yìí ni. Nígbà táwa ń sọ nǹkan tí olóyè Sunday Igboho tí wọ́n sọ̀rọ̀ lé lórí, advice tọmọdé ọba advice àgbàlagbà yóò ní bí ó ṣe fọgbọ́n sọ. Á ní ẹ má bínú sá o, ní tí mo fẹ́ sọ yìí tí ò bá ní bí inú. Ìyẹn la fi ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó wà lórí social media tí wọ́n ń ṣètò sọ̀rọ̀ lórí social media, fàájá lọ̀pọ̀lọpọ̀ ń ṣe. Wọn à ní ẹ̀kọ́ àti ìmọ̀ ìgbọ́rọ̀ kalẹ̀. Kì í ṣe dandan ibẹ̀ lè ró dẹ̀ máa pọ̀ sí. Kì í ṣe dandan kérò pọ̀ lọ́dọ̀ tiwa. Wọ́n ń pe kinní kan ní evergreen. Àbọ̀ wá bá àdíwá bá ni. Lára àwọn evergreen musician ni bàbá wa Barrister tó dolóògbé. Tẹ́ bá ń gbọ́ orin wọn ẹ fẹ́ máa tún gbọ́. Lára wọn ni bàbá wa Òbí tí wọ́n wà láyé, bàbá wa Sànní. Àwọn ọmọ olóògbé Àyìnlá Ọmọwúrà, àwọn olórin nù, àwọn là ń pè evergreen. Àwọn tá à ń sọ yìí ò ṣiṣẹ́ evergreen sí orí stage, orí page wọn tàbí station wọn. Wọ́n á lanu, wọ́n sọ̀rọ̀. Ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ tí wọ́n padà gbọ́ lọ́la tí yóò máa rí pé gbé kúrò ńbẹ̀. Kì í ṣègbà àkọ́kọ́ tí mò ń gbọ́ ń pa Aládòrè. Kí ló dé tó jẹ́ wípé nígbà tó o bá ṣe àṣìṣe tán, lọ́ọ́ jáde máa bẹ̀bẹ̀. Ìní. Ẹlẹ́kejì, kí lọ́jọ́ orí ẹ̀, kí lọ́jọ́ orí funny thinkers. Ǹjẹ́ bá bí aláyé ìdákẹ́ nínú Ìbàdàn, níbi táwa ti wà núùlù, níbi tí irú tiwa ti wà núùlù. Ta ni Ìgbòho ńlẹ̀ Yorùbá? Ta ló fi Ìgbòho jẹ́ agbẹnusọ ńlẹ̀ Yorùbá tí wọ́n máa sọ fún wa pé ǹjẹ́ bá bí aláyé ẹ̀dá?
wèrè lẹ́yìn ó ní bàbá àwọn crash ká dáa fún yẹ ó sì padà crash wọgbó. funny thinkers tí bàtà bá ń dún ládùn jù aládùn ó fẹ́ yà ni kò sí bẹ́ẹ̀ ṣe lè gbó lẹ́nu tó kò sí bẹ́ẹ̀ ṣe mọ̀rọ̀ sọ tó tí ò bá sí ìbọ̀wọ̀ fún nínú àṣà nínú ọ̀rọ̀ tẹ́ ń gbé kalẹ̀ pàápàá jùlọ sí àwọn àgbàlagbà. Mo gbọ́ ti funny thinkers àwọn kan ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóore rẹ̀ ló máa ń sábà yọ sí. Tó bá jẹ́ bẹ́ẹ̀ díẹ̀ o dẹ́ẹ̀dẹ́ mìíràn o lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àwa kàn lè bá aládùn bẹ̀bẹ̀ àti funny thinkers ẹ mọ̀ ní kí ni ẹnìkan ó ṣe fún yín. Olóyè Sunday Igboho lè mọ̀ ní nǹkan kan lọ́kàn láti ṣe fún yín ṣùgbọ́n ìdáríjì rẹ̀ fún yín lásán ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Tólóyè Sunday Igboho ò bá dáríjì yín ẹlẹ́dàá gbogbo ilẹ̀ Yorùbá tó gbèjà tó fi dẹni tí gbogbo ayé rí àti orílẹ̀ Yorùbá tó tún gbaṣẹ́ tó ṣetán láti fi gbogbo ara rẹ̀ sílẹ̀ láti ṣe ẹlẹ́dàá ẹ̀ máa bá yín jà. Àfi kẹ́ ẹ tọrọ àforíjì. Irú àwa tá a advice olóyè Sunday Igboho tá a jùlọ lọ́jọ́ orí a tàbùkù ẹ̀. Kí lẹ fẹ́ fàbùkù olóyè Sunday Igboho ṣe? Kí ló dé tẹ̀ ń sọ̀rọ̀ bí ẹni pé àwọn ọ̀tá Sunday Igboho rán yín níṣẹ́? Arábìnrin kan wà mo wo tiẹ̀ náà níbi tí Saheed Ire ti fún léṣe ó fún lésì ń bẹ̀. Ọmọ ọkọ ni Saheed Ire bó tiẹ̀ jẹ́ wípé ìtí mo fẹ́ sọ fún òun náà tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni ṣùgbọ́n ọmọ ọkọ ni lórí búkù jèsè. Béèyàn bá fẹ́ sọ̀rọ̀ irú ìjà tí ò bá àwùkẹ́ ti ní tẹ́lẹ̀ ọ̀nà tí búkì jèsè tó gbà sọ ọ̀rọ̀ yẹn ní agbára o. Mo kàn fẹ́ rọ àǹtí búkì ẹ jẹ́ á ṣe díẹ̀díẹ̀ Yorùbá ni wá ẹ má jà tara alẹ́ wa lọ́pọ̀ ẹ má jà tara alẹ́ wa lọ́pọ̀. Social media tẹ́ ń wò yìí ẹ ṣe ètò míì ẹlòmíì á fẹ́ràn yín ẹ ṣe ètò míì ọ̀pọ̀lọpọ̀ ó sì kórìíra yín. Kì í ṣe ẹ̀yin nìkan mò ń bá wí o. Tẹ́ ẹ bá fi ojú lámẹ̀ẹ́tọ́ wo ibi tí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè wà kó tó di pé ẹ ṣètò tẹ́ bá lẹ̀ dúró gangan tí àwọn èèyàn dẹ̀ ń rí ẹ lè rí tọ́pọ̀lọpọ̀ èèyàn máa rí ẹ̀yin nìkan. Àwọn orúkọ tẹ́ ẹ pé olóyè Sunday Igboho yẹn láì jẹ́ pé nǹkan kan wà láàrin yín àmọ́ bọ́ yóò wà ó pọ̀ jù. Olóyè Mọ̀rúfù bàbá Ọ̀yọ́ l'Amẹ́ríkà àwọn náà sọ̀rọ̀ kan wọ́n ní bó tiẹ̀ jẹ́ wípé ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ ó kù díẹ̀ káàtó tí ọ̀pọ̀lọpọ̀ ti bá wọn sọ tí wọ́n dẹ̀ gbọ́ tí wọn ò bínú. Wọ́n ní àwọn ọmọ ìsìn tí wọ́n sọ̀rọ̀ sólóyè Sunday Igboho wọn ò lè èpo lójú. Àwọn ọmọ ayé àtijọ́ ni wọ́n lè bí ọdún 10 sẹ́yìn 20 ọdún sẹ́yìn ni wọ́n lè máa bá sọ̀rọ̀ tí wọ́n káwọ́ pẹ̀yìn. Olóyè Mọ̀rúfù ọ̀rọ̀ yẹn ẹ má bínú ẹ má rò pé mo máa ń sọ ọ̀rọ̀ ẹnu yín ni o. Mo ti ṣètò lórí èyí tẹ́ ẹ sọ tó wà òkè eléyìí náà wà òkè ṣùgbọ́n ẹ má jà á gbè lẹ́yìn irọ́ àti nǹkan aburú. Nǹkan aburú ni ká máa encourage wípé àwọn ọmọ ìsìn ò lè èpo lójú sí àgbàlagbà. Èpo wo ni ò sí lójú wọn? Ọmọ tí ò bá lè èpo lójú ẹ mọ̀ wípé orí burúkú ní mọ́mọdé gba tẹran ni. Èpè lọmọ tí ò lè èpo lójú ságbàlagbà ń fira ẹ̀ gbà. Bágbàlagbà mi ò bá ṣépè fọmọ mi tó bá dákẹ́ hùn tó bá ṣe èpè ni kò sì ní rí babaláwo tí ó bá wẹ̀ kódà gbóde ilé wòlíì gbóde ilé àfà òtún bá ń tẹ̀ ni. Kí ló ń jẹ́ ọmọ ìsìn ò lè èpo lójú? A ò kì í ṣe nǹkan tá a lè gbà. Yorùbá ní àṣà wọ́n ní ọ̀nà ìpèdè ìṣe àti ìhùwàsí. Ọmọlúàbí ni wá ni wọ́n fi ń pè wá lọ́mọlúàbí. Ṣé irú èyí tó release voice note tí olóyè Sunday Igboho ìyẹn aládùàbí tí wọ́n ní àfi kó mú funny thinkers wá sọ́dọ̀ àwọn tó dẹ̀ release ẹ̀ síta gbangba
láti tàbùkù wọn ni, láti bẹ̀ wọ́n ni, láti dẹ́rùba funny thinkers ni, láti jẹ́ kí ayé orí pé olóyè Sunday Igboho àṣejù ni, àṣejù wọn pọ̀, àbí láti tà wọ́n fáyé. Yorùbá sì la pera wa. Ẹni tó o súnmọ́ tíwọ náà fúnra ẹ̀ sọ pé o lè délé anytime. Ẹ jẹ́ àwọ̀ ọmọ Yorùbá gidi. Àwọn ọmọ yìí ó dàbí ká rọ́ ọmọ tó ń mu drug, ta ní ọmọ táyé bí láyé ń pọ̀n, ta ló gbàdúrà kọ́ ọmọ tiẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Bọ̀dá Mọ̀rúfù, ọmọ tí yín ò gbọ́dọ̀ rí bíi àwọn ọmọ tí ò lé èpo lójú. Ọmọ tó bá fẹ́ wá sórí social media tó bá jẹ́ ọmọ Yorùbá, kì í ṣe àwọn fíìmù à ń bára ẹni lò pọ̀ ní ẹ̀ ń ṣe ń bẹ̀. Tí wọ́n bá dẹ̀ ń ṣe ń bẹ̀, ìtò kálukú bá yàn láàyò ni. Tá a bá fẹ́ sọ̀rọ̀ tó níláárí, ẹ jẹ́ káwọn ọmọ tó fẹ́ sọ̀rọ̀ náà ò níláárí. Funny thinker, I don't hate you o. Aládò, I don't hate you o. Mo fẹ́ràn yín ni o. Inú olóyè Sunday Igboho mọ́ ni wọ́n fi ní Aládò mú funny thinkers wá. Bí bẹ́ẹ̀ kọ́, kò sí ní tí olóyè Sunday Igboho fẹ́ ṣe, kò sí tó fẹ́ gbà nínú ẹ̀ o. Ẹ kàn ní láti wà more careful ni. Ẹni táyé ń fẹ́ lolóyè Sunday Igboho, kò sí àṣìṣe bó ti wulẹ̀ kó ṣe àṣìṣe tó. Àwọn tó ń fẹ́ràn rẹ̀ wọ́n pọ̀ ju àwọn tí ò nífẹ̀ẹ́ lọ. Àwọn tí ò nífẹ̀ẹ́ tí ó jẹ́ ọ̀tẹ̀ ẹ̀, àwọn tó jẹ́ wípé nǹkan kan àbí nǹkan kan ti pa wọ́n pọ̀ ni. Akọni ló ń sọ̀rọ̀ bí olóyè Sunday Igboho ti ń sọ̀rọ̀. Akọni a sì máa lẹ́ni tí ó máa já sẹ́yìn pé àbá yín ò pọ̀ nírú ìta ń ṣe. Ẹnu yín ò gbà á. Ẹgbẹ́ tó bá wù yín kẹ́ ẹ ṣe. Ṣé olóyè Sunday Igboho sọ pé kẹ́ ẹ wá fi agídí ṣe ẹgbẹ́ APC ni? Ẹni ó bá wù kó campaign fún. Mo wo orí comment section èèyàn kan, ó ní ìgbà tó olóyè Sunday Igboho tó ń kọ̀máǹdì bóyá Aládò pé ó gbọ́dọ̀ mú yẹn wá, ó ní ṣe bí olóyè Sunday Igboho ti bú àwọn ọba, ó ti bú bàbá wa Bọ́lá Ahmed Tinubu náà, kí ló dé tí wọn ò ní kán lọ gbé wa? Number one, tẹ́niyẹn bá ń wò mí, ẹ má ṣe mistake, ó yàtọ̀ síra wọn. Ẹ má sọ di ọ̀rọ̀ CDA, Chief of Defence Staff, tó ní àwọn terrorists deserve 24 second chance, pé prodigal son ni wọ́n. Prodigal son nínú Bíbélì kì í ṣe criminal o. Eléyìí ta ogún òní bàbá ẹ̀ ọ̀nà tó padà wálé ni o. Àwọn criminal terrorists ń pààyàn ni o. Àwọn innocent soul, àwọn aláìṣẹ̀. So ẹ má fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho, ẹ má fi wé terrorists àti prodigal son. Ìjà ọmọ ilẹ̀ Yorùbá kí Fúlàní mọ̀ pa wá mọ́ ló ta olóyè Sunday Igboho lára nígbà tí àwọn ọba ò dá sí, tó sì rí olóyè bàbá wa Excellence Bọ́lá Ahmed Tinubu bí Yorùbá, pé lásìkò tí bàbá ìwà ń bẹ̀ lára èébú tí bàbá wa olóyè Sunday Igboho bú àwọn ọba tó sì ti lọ bẹ̀bẹ̀. Àwọn eléyìí láwọn ò lè bẹ̀bẹ̀. Aládò ní òun máa lọ lé wọn lọ bẹ̀bẹ̀. Ṣé ọ̀nà tí olóyè Sunday Igboho gbà bẹ̀ wọ́n nì? Ṣerú ìjà tí àwọn eléyìí ń jà tí wọ́n fẹ́ correct bàbá wọn, tí wọ́n fi voice note síta láti fi tàbùkù ẹ̀, ṣerú ẹ̀ ni olóyè Sunday Igboho jà? Olóyè Sunday Igboho ó máa tó padà ní ẹ̀yin bàbá wa ẹ má bínú, ìta ń sọ ni pé, ìta ń ṣe ni pé, ṣó fi voice note ọba kankan síta ni? Kò jọra wọn rárá o. Ìjà Yorùbá ni bàbá wa ń gbè, ìyẹn olóyè Sunday Igboho, bó ti wulẹ̀ kó kéré sí èmi tó bàbá àti mi ni. Ṣùgbọ́n yẹn ò jẹ́ kí n dákẹ́, kí n má sọ ohun tí n bá rí tó ṣẹ́kù tó ṣe, àfi tó bá jẹ́ tí mo láǹfààní láti pèpè eléyìí ẹ má ṣe kò dáa, ẹ ṣe báyìí. Ṣùgbọ́n tá a bá sì wà lórí social media yìí, a máa fàájà ní ìbàlò kọjá, àti ní ìbàlójú jẹ́, torí ó ti ṣe nǹkan rẹpẹtẹ sẹ́yìn ẹ̀fọ́ tẹ́lẹ̀. Gbogbo ọmọ Yorùbá ló yẹ kó bá ẹ̀yin yìí wí. Kì í ṣèbáwí aburú o, ó yẹ ká kẹ́nu bò yín ni. Kò sí tó lóyè Sunday Igboho ò bá ṣe. Akọni akíkanjú ni. Bá kíkanjú ṣe ń sọ̀rọ̀ ló ṣe ń sọ̀rọ̀, à ń fà á wálẹ̀ kó reduce ẹ̀ ni. Alàgbà Saheed Ire, ẹ rántí pé àwọn tẹ́ ń ta sí, mi ò sọ̀rọ̀ Bukky Jesse o. Ó lọ́mọ kan wọ́n ń pè ń yèyé kinní kan, mo wo show yín nígbà tó ń sọ̀rọ̀ olóyè Sunday Igboho ní tó yẹ kẹ́ ẹ ṣe, tó yẹ kẹ́ ẹ sọ, ẹ má bù tó bẹ́ẹ̀ ṣe bú mọ́ o.
toró ti fìgbà kan wà lẹ́yìn olóyè Sunday Igboho kò sì kúrò lẹ́yìn wọn nínú àwọn tí wọ́n ti yin olóyè Sunday Igboho ni o bẹ́ẹ̀ bá rí i pé tẹ́ ẹ sì fẹ́ ṣàlàyé mo mọ̀ pé ẹ nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho gan èèyàn dáadáa ni torí béèyàn bá nífẹ̀ẹ́ èèyàn tó bá ń ṣe àṣìṣe èèyàn ò ní lè sọ ẹ ní fẹ́ múnú bí i bẹ́ẹ̀ ṣe súnmọ́ olóyè Sunday Igboho tó ni kò jẹ́ kẹ́ ẹ rí àwọn àṣìṣe wọn lẹ fi ní gbogbo àwọn tó ń sọ pé ìtòlóyè Sunday Igboho sọ ò dáa ṣé wọn ò mọ̀nà sókà mo mọ̀nà sókà wọn ò lọ sókà ni mo wà nínú àwọn tó sọ ṣùgbọ́n bí mo ṣe sọ ọ̀tọ̀ tá a bá wá rẹ́ni tó sọ lọ́nà tí ò ṣe bẹ́ẹ̀ ní láárí tí ó sì ti wà lẹ́yìn olóyè Sunday Igboho rí àkòsọ́tànú òṣèlú àlàyé ni wọ́n ní ìdí ní ẹ fi máa sọ pé kò bá rẹ̀ dà sọ́hùn kò sínú òṣèlú kó rẹ̀ wá ń bí ni ẹ má jà wọ́tàkọ́tà alàgbà Saheed Ire bọ́rọ̀ bá ṣe ká ní lára kọ́ la ṣe sọ láàrin ara wa ẹ jẹ́ ká sọ tàwọn ọ̀ràn tí wọ́n terrorize wa ẹ jẹ́ ká kẹ́nubò wọ́n ká kẹ́nubò jọba bó tiẹ̀ jẹ́ bàbá wa ló wà bẹ́ẹ̀ jẹ́ akẹ́nubò wọ́n ká lè ṣe ní tó tọ́ fún ìran Yorùbá lára nǹkan tó tọ́ fún ìran Yorùbá lẹ́jà ẹkùn tí wọ́n gbé lé olóyè Sunday Igboho lọ́wọ́ ẹ ṣe àṣeyẹ àti àṣeyege lágbára Ọlọ́run àwọn alálẹ̀ ò dúró tì í funny thinkers bàbá aládò ó kú oríire ìyá rere tó ní ẹ̀mí wọn ó gùn ẹ̀mí tí ẹ náà ó gùn funny thinkers ẹ̀mí tí ẹ náà ó gùn rọra o. mo ń fi avenue sọ fún yín wípé mi ò ní third party o mi ò rán anybody níṣẹ́ pé kán bá mi gbèjà o mi ò ní kẹ́nibọ̀dì tọwọ́ bọ̀ o ìdí tó dẹ̀ jẹ́ ń ṣe fídíò ni pé ká ní Ìgbòho Òòṣà ti wà nìbàdàn ni màá ti lọlé wọn gbogbo ó ti níyànjú tán yányán bọ̀ láti wá mọ́ gbọ́rúmọ̀ káàkiri kí kán lọ mọ́ lo blogger wípé on behalf of Alado làwọn ń gbé ìjà talẹ̀ ń gbé ìjà against ta ni ṣé wọ́n máa ń gbìjà bàbá sọ́mọ ni ọ̀rọ̀ bàbá sọ́mọ ni o voice note yẹn in the first place mi ò mọ̀ pé yóò tiẹ̀ lọ tó bá yẹn tó jẹ́ release ẹ̀ ń gbà yín ojú pé ẹ̀rù ló bá mi kò sẹ́ni tó máa bẹ náà kóhun tẹ́ǹbi tó ti ń níyì náà yín lọ́mọ tẹ́ lọ́dọ̀ Ìgbòho yín lọ́mọ tẹ́ lọ́dọ̀ Adébásùn tọ̀ torí ẹ̀ ló jẹ́ kí n fi voice note yẹn síta in the first place pé mọ́jà sọ́lá ọmọ rẹ mo jẹ́ tí n bá ti ẹ̀sẹ̀ yín gan ẹ̀ ránṣẹ́ pè mí ni funny thing gan tọrọ rẹ̀ lágbára ìyá rẹ̀ ò gbójú síta èmi gan tó wá jẹ́ pé kò ń ṣe mi ni mo bú mọ́jà sọ́lá èmi ni ọ̀rọ̀ mi wá jáde síta tó di pé mọ́mì mi wá sórí social media látijọ́ tí mo ti ń fa gbogbo wàhálà mi ní online kò ṣẹlẹ̀ rí mi ò dẹ̀ bá mọ́jà sọ́lá fa wàhálà ẹ̀rù ló bá mi pé kì í sáà ṣe mi mo ṣẹ̀ ṣe understand so ẹjọ́ ẹ má ti ọwọ́ bọ ọ̀rọ̀ yẹn mọ́ wa lọ́wọ́ o ọ̀rọ̀ bàbá sọ́mọ ni o wọ́n ti yanjú ẹ̀ gidi gan so kó mọ́ dàbí gbà yí pé Alado àbò ní nǹkan lábẹ́nú ní nǹkan kan lábẹ́nú o ọmọ Tinubu ni mí tún di kọ́ so ẹ fèmí lọ́rùn lẹ̀ ọmọ Tinubu ni mí tún di kọ́ ọmọ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì nìbàdàn ọmọ Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì lọ́yọ̀ state and lórí ọ̀rọ̀ Oríyọmí Hamzat náà tá a ti ta ohùn sí bákanbákan láti ilẹ̀ ọ̀rọ̀ ọmọ kékeré lásán nìyẹn ọmọ kékeré tó lóhun ó ṣe bí àgbà ọjọ́ orí ò lè jẹ́ káwọn náà má bínú èmi ò kàn kí n ṣalábòsí ni àìmọye èèyàn tó máa wà pẹ̀lú yín gan Oríyọmí Hamzat àìmọye èèyàn tó máa wà pẹ̀lú yín tó jẹ́ wípé wọ́n á tún máa gbàbọ̀dè fún yín bọ̀ ìdílé tán ti bí àwò kì í ṣe sàkàpátàrà bí nǹkan là ń sín tọ́ ibi tá a bá ń lọ là ń lọ kò ní dá kí wọ́n sọ pé mo wà lọ́dọ̀ Oríyọmí Hamzat káwájọ mọ́ ṣe mítìn kí tún wá lọ mọ́ gbàbọ̀dè fún yín ta tó yẹ pé gbogbo mítìn tá a bá sọ lágídígbò ń bẹ̀ yẹn mo máa ń lọ sínú other party láti lọ sọ èmi èsè ìní mọ́ sọ fọ́mọ Nàìjíríà pé ẹ wo Oríyọmí mo tẹ̀lé o kí wá mọ́ lọ mọ́ gbàbọ̀dè fún yín ta tí mo dẹ̀ mọ̀ pé mò ń ṣiṣẹ́ fún ẹlòmíì èmi èsè o mo dẹ̀ mọ̀ yìí pé Pẹ̀nkẹ́lẹ́ Mẹ́sì náà tí mo gbé dání tó ní reason tí mo fi gbé wọn dání ọjọ́ kan tí gbogbo fídíò tí mo ti ń ṣe tí ó kàn wọ́n lára kálukú wá líǹkì ni o ẹ fèmí dẹ̀ o ọmọ Ìgbòho Òòṣà pátápátá tán yányán ni mí o ọlọ́mọdé àrò ogun ọ̀rẹ́ rẹ́rùn ọ̀rí alákòóbá o torí ó ń di ọjọ́ iwájú ó ń dẹjọ́ o ẹ lè mọ̀ rí publish lọ́tún lọ́sì èmi ò rẹ̀ anybody ńṣẹ́ o bàbá mi mọ́jà sọ́lá o ìmọ̀ bí ń ṣe wá nọ́mbà G tí wọ́n bá mi bá yín sọ̀rọ̀ èmi ò ní wà lápò.